Mo tún kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí ojú ìmọ̀ tech níbi tí a ti ń kọ́ra wa ní AI ní èdè Yorùbá. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé Yorùbá dùn lédè, Yorùbá dùn púpọ̀. Ẹ̀yin tèmi, mi ò máa tí máa rọ́wọ́ wà ní comment section wa láti máa share àwọn fídíò wa, láti máa subscribe àbí láti follow wa lórí Facebook. Ìdí tí a fi ń ṣe léyìí ni pé a ò fẹ́ kí gbogbo wa jẹ́ òpè nínú ìmọ̀ AI yìí, nítorí pé ó wúlò púpọ̀ fún wa nínú okòwò wa ní, fún àwọn ọmọ wa ní, nínú ètò ìṣúná wa ní, ó mà wúlò púpọ̀. A ò nílò láti máa làágùn láti máa ṣe àwọn ohun kan, ohun tí AI lè ṣe fún wa. AI ti wá láti dúró, àwa náà ní láti lò ó. Nítorí ayé tá a wà ń sìn nìyẹn, ayé tẹkinọ́lọ́jì ni. Nítorí náà gbogbo wa ní láti mọ̀ ọ́. Ẹ jẹ́ ká bá wa share, ẹ jẹ́ ká fi ìbéèrè wa sí abala àríwísí wa, ohun tí a tó wù wá láti kọ́, ẹ jẹ́ ká fi sí abala àríwísí wa, káwa náà lè mọ ìgbésẹ̀ tá a máa gbé nínú àwọn fídíò wa mìíràn tá a máa ṣe. Orúkọ mi ò yí padà, èmi náà ni Ọmọbọ́lájí Májọ̀nàgbé, teacher yín ní ojú ìmọ̀ tech, ibi tí a ti ń kọ́ ara wa ní AI ní èdè Yorùbá. Ẹ máa tẹ́tí sí wa.